Listen to your stars daily predictions for today, Sunday, March 2, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Sunday, March 2 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúrọ̀ àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì bá wa lọ sí page bio wa, kí ẹ lọ bá wa subscribe sí YouTube torí YouTube link wa wà lórí page wa ń bí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Harris, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20, gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá dáwọ́lé lọ́jọ́ tòní àṣeyọrí lẹ máa ṣe, gbogbo ẹ̀ ló máa já sí bẹ́ẹ̀ ṣe é fẹ́. Ẹ túbọ̀ tẹpá mọ́ nǹkan tí ẹ ń ṣe lónìí, kí ẹ jìnnà sí mímu ọtí pátápátá látàrí pé ó lè fà á tí ẹ máa fẹ́ fi ṣe ìwà kan wù tàbí tí ẹ máa fẹ́ fi misplace nǹkan tó jẹ́ nǹkan tó ṣe kókó sí yín. Kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kẹ́ sì wà determine dára. Indigo jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ó ṣeéṣe kí pressure fẹ́ wáyé fún yín bóyá láàyè iṣẹ́ àbí láìka ilé lọ́jọ́ tòní, ṣùgbọ́n tí ẹ bá lè ní ìgboyà ó ṣeéṣe kí ẹ borí challenges èyíkéyìí tó bá jẹyọ lọ́jọ́ tòní. Tí nǹkan wá dàbí ìgbà kó ṣì ń rí bákan bákan fún yín, ẹ ṣáà tiẹ̀ ti fẹ̀lẹ̀ ṣe. Ó ṣeéṣe kí ó ṣe pé owó kan dé fún yín látara àwọn nǹkan kẹ́ ti ṣe láṣepamọ́ látijọ́ mẹ́ta tẹ́lẹ̀. Lọ́jọ́ tòní ẹ máa rí support látọ̀dọ̀ àwọn tó súnmọ́ yín, tèyí sì máa tún jẹ́ kí nǹkan rọrùn fún yín, á sì jẹ́ kí gbogbo nǹkan tó dàbí ìgbà pó dì sí yín lọ́kàn kó tún rọrùn. Tẹ́ bá wá ń sọ̀rọ̀ pẹ̀lú èèyàn lọ́rọ̀ tó ṣe kókó tó ṣe pàtàkì lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára kí misunderstanding má bàa wáyé. Ó ṣeéṣe káwọn plan tí ẹ ní fọ́jọ́ tòní kó yẹ olólùfẹ́ yín kan kó fẹ́ disrupt ẹ̀, tó sì jẹ́ pé nǹkan tí wọ́n fi disrupt ẹ̀ yẹn máa padà jẹ́ nǹkan tẹ́ máa padà reason pé dàbí ìgbà pé nǹkan tẹ́ni ìgbé wá tún dára. Ó ṣeéṣe kẹ́yìn tẹ́ wá jẹ́ single, tẹ́ bá jáde lọ lónìí tẹ́ travel, ó ṣeéṣe kẹ́ ṣalábàápàdé olólùfẹ́ tí yín lọ́jọ́ tòní kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ sì má ṣe wá jẹ́ kí ìmọ̀lára yín kí ó lágbára jù yín lọ lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 5 ní ọ̀sán sí aago 2 gẹ́rẹ́gẹ́ ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ẹ rí dájú pé ẹ gbájúmọ́ bẹ́ẹ̀ fẹ́ ṣàwárí ara yín dáadáa lọ́jọ́ tòní, kí ẹ lò rọ̀lẹ́ ọjọ́ tòní láti fi ṣe prayer. Tẹ́ bá ṣàwárí ara yín dáadáa, ẹ máa lè figure out àwọn nǹkan tí ò lọ déédéé nínú ìgbésí ayé yín láti wá ipò padà lé lórí lọ́jọ́ tòní. Tẹ́ bá invest sínú bóyá à ń ralẹ̀ à ń talẹ̀ bí real estate, tàbí tẹ́ bá kówó lórí ilẹ̀ kan lọ́jọ́ tòní, ó dára púpọ̀, á bíire fún yín. Ẹ rẹra yín lẹ̀ lénìí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ plan nǹkan tuntun tó tún lè mú kí ìgbésí ayé yín rọrùn lọ́jọ́ tòní. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ violet sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ó ṣeéṣe kí ẹ wà restless, ká ìbàlẹ̀ ọkàn dé fún yín lọ́jọ́ tòní. Àwọn nǹkan tẹ́ ti náwó lé lórí tàbí savings tẹ́ ti save látijọ́ mẹ́ta, ó ṣeéṣe kí ẹ rí wọn gbà lọ́jọ́ tòní, ṣùgbọ́n àwọn nǹkan tẹ́ máa fowó náà ṣe báyìí ó ti lanú lẹ̀, èyí sì lè fẹ́ ṣàkóbá fún mùdù yín lọ́jọ́ tòní. Ẹ máa lo àkókò àti ìgbà tó pọ̀ lórí àwọn nǹkan tí ò tiẹ̀ wúlò tí ò ṣe kókó fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ẹ tún fẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín lénìí. Ẹ rí dájú pé ẹ fọjọ́ tòní kí ẹ fi relax, kí ẹ jìnnà sí àwọn nǹkan tí ó lè tún mú kí ọkàn yín pòrúurú. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Ẹ má dà sọ́rọ̀ tí wọ́n pè é sílẹ̀ ní àbẹ́ tí ó kàn yín. Ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ, kẹ́ sì wá àkókò láti fi ṣe prayer. Aago 11 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣeéṣe kí àìbalẹ̀ ọkàn fẹ́ wáyé fún yín, kọ́kàn yín pòrúurú bákan, ṣùgbọ́n kẹ́ má ṣe jẹ́ káwọn nǹkan kéékèèké kí ó wé yín dáhùn rárá. Ó dára kí ẹ sọ ọ̀rọ̀ tàwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín, kẹ́ ṣàlàyé fún olólùfẹ́ yín kan tàbí ẹni tẹ́ ẹ finú tán, bóyá ó tún lè jẹ́ kí nǹkan yẹn rọrùn.
tí ẹ bá wá rìnrìn àjò láti lọ bá alásùnmọ́ yín kan lọ́jọ́ tòní tàbí mọ̀lẹ́bí, ó ṣeé ṣe kí ẹ náwó kan níbẹ̀ tí ẹ expect o, kí ẹ ní ìrètí pé nǹkan máa dára, kí ẹ free mind yín, kí ẹ sì má ṣe ohun tó lágbára jù yín lọ lénìí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kí ẹ wà highly spiritual lọ́jọ́ tòní. Ó sì dára kí ẹ yà àkókò kan sọ́tọ̀ láti fi ṣe prayer lónìí tàbí kẹ́ fi ṣe any spiritual activity tó bá wù yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá rìnrìn àjò tó jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́, ó ṣeé ṣe kí stress fẹ́ pọ̀ ṣùgbọ́n ẹ máa rìnrìn jẹ́ ń bẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kẹ́yin tẹ́ ń lò ràwọ̀ yìí kí ẹ gbọ́rọ̀ yín ayọ̀ kan tẹ́ ò tí ẹ̀rù kan tẹ́lẹ̀ tẹ́ sì máa mú kí dùnú dé fún yín àtàwọn tó súnmọ́ yín. Ẹ̀rẹ̀ra yín lẹ̀ lénìí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì ṣe nǹkan yín létòlétò pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní máa da púpọ̀ o. Ẹ enjoy ara yín lọ́jọ́ tòní, ẹ enjoy social life yín, ẹ báwọn èèyàn ṣe dáadáa lọ́jọ́ tòní. Látàrí pé ẹni ẹ báwọn èèyàn ṣe lénìí tó ṣe pé wọ́n á tọ́ yín sọ́nà nípa dáadáa nípa ọjọ́ iwájú tó sì máa bíire fún yín lọ́jọ́ tòní. Àwọn ọmọ yín lè fẹ́ ṣe àwọn nǹkan kan tí ó lòdì tí ẹ nífẹ̀ẹ́ sí, tí èsì lè fi jẹ́ kí ẹ wà frustrated, ṣùgbọ́n ẹ má bínú àbíjú, ẹ má lù wọ́n lọ́jọ́ tòní, kí ẹ kàn fọgbọ́n handle situation náà. Torí tẹ́ bá bínú àbíjú, ó ṣeéṣe kí situation yẹn fẹ́ wọ́ọ̀sì díẹ̀ lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, ó ṣeéṣe kí ọ̀rẹ́ kan àbí èèyàn kan yáwó lọ́wọ́ yín, ẹni tó bá yáwó lọ́wọ́ yín lọ́jọ́ tòní wọn ní san padà o. Ẹ múra dáadáa lénìí, kí ẹ dùn rí lójú, kí ẹ wá ìrọ̀rùn láwùjọ yín, kí ẹ sì gba àlàáfíà láàyè lénìí. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín lọ́jọ́ tòní. Kẹ́ má bá sọ̀rọ̀ tó máa ṣàkóbá fáwọn alásùnmọ́ yín tó súnmọ́ yín lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó ń jẹ́ ìjà pátápátá, kẹ́ jìnnà sí ìjà pátápátá. Ẹ má ṣe ketí ọ̀gànyìn sí àwọn ọ̀rọ̀ táwọn èèyàn sọ, àwọn kan tó bá sì tó ń lọ láyìíká yín kó má bá ṣàkóbá fún yín lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní tí ẹ bá wà lẹ́yìn nìkan, tí ẹ rọra meditate, á bí ìrọ̀rùn fún yín, á sì bí fọkànbalẹ̀. Ó ṣeé ṣe kí ẹ rírí owó dáadáa lénìí tí ẹ bá ní ìgbàgbọ́ dáadáa. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe dájú pé ẹ wá àkókò láti fi gbafẹ́, kẹ́ jó, kẹ́ yọ̀, kẹ́ enjoy ara yín lọ́jọ́ tòní. Kẹ́ wá tẹpá mọ́ṣẹ́, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ sì rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó ń jẹ́ ìbínú pátápátá. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, ó ṣeé ṣe kí àwọn èèyàn tó súnmọ́ yín kan ṣe dáadáa sí yín púpọ̀ lọ́jọ́ tòní tí ẹ sì máa appreciate ẹ̀. Tẹ́ bá ṣe dáadáa sí yín lọ́jọ́ tòní, kẹ́ rí dájú pé ẹ mọ bá àti ń dúpẹ́ lọ́wọ́ wọn. Ó dára kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọmọdé láti fi ṣeré, ìyẹn á bíire fún yín. Ẹ rí dájú pé kíyèsára láàyè iṣẹ́ yín látàrí pé ènìyàn kan tí ẹ jọ ń ṣiṣẹ́ lè fẹ́ jí nǹkan kan lára yín, kẹ́ kíyèsára. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, ọjọ́ tòní máa dára púpọ̀. Owó máa wọlé fún yín láti fi tẹ́ òró kan lọ́jọ́ tòní. Ẹ máa rí èrè ń jẹ látara títẹpámọ́ṣẹ́, tẹ́ tí ń tẹpámọ́ṣẹ́ láti jọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí àwọn nǹkan tí ẹ̀rọ kàn tẹ́lẹ̀ bí nǹkan tó dàbí expenses tẹ́ fẹ́ náwó fún yín pressure díẹ̀ lénìí. Fún ìdí èyí, kẹ́ fọpọlọ plan bẹ́ẹ̀ fẹ́ náwó dáadáa lọ́jọ́ tòní sí rèé. Ó ṣeé ṣe kí múdù olólùfẹ́ yín kan kó má fi bẹ́ẹ̀ dára, téyì sì lè fẹ́ fa kí ọkàn yín má fi bẹ́ẹ̀ balẹ̀ púpọ̀ lọ́jọ́ tòní. Kẹ́ má kọjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, kí ẹ mú sùúrù lò, kí ẹ sì má ṣe ṣèlérí ohun tí ẹ ní mú ṣe fẹ́nikẹ́ni lénìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19,
ó ṣeé ṣe kí ẹ experience mood swing bákan lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára tẹ́ bá ń bá àwọn mọ̀lẹ́bí àbáwọn alásùnmọ́ yín sọ̀rọ̀, kí ẹ má lọ sọ̀rọ̀ àsọjáàmù lọ́jọ́ tòní. Tẹ́ bá lè control ara yín lọ́jọ́ tòní, ọjọ́ tòní máa dára púpọ̀. Ó dára lọ́jọ́ tòní kí ẹ má gbé stress ibi iṣẹ́ wá sí ilé, kí ẹ sì má ṣe jẹ́ kí ọ̀rọ̀ iṣẹ́ tó stress yín kẹ́ má ṣe jẹ́ kó affect àwọn alásùnmọ́ yín. Ó dára kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn tó jẹ́ olólùfẹ́ yín lọ́wọ́ ìrọ̀lẹ́. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní, tí ẹ bá ń báyàn kan fa fàǹfà lórí ọ̀rọ̀ owó, bóyá àríyànjiyàn àbẹ́jọ́ kan wà lórí ọ̀rọ̀ owó, ṣeéṣe kí ó favour yín lọ́jọ́ tòní, kí wọ́n wíìlì owó náà fún yín. Ẹ má wá ṣàṣejù lórí ohunkóhun, kí ẹ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lọ́jọ́ tòní. Ló dára aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kìí ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, ọjọ́ tòní dára púpọ̀ láti fi bẹ̀rẹ̀ nǹkan kí nǹkan tí ẹ bá ti ń wò pé ó nídìí kẹ́ clear láti jọ́ mẹ́ta, tàbí àwọn nǹkan tó ṣe é pé ó ti wà pending. Látàrí pé lọ́jọ́ tòní ẹ máa wà very creative, àwọn idea lóríṣiríṣi sì máa wá sí yín lọ́kàn dáadáa. Jíjáde lọ lónìí, lílọ patí àbí gbígbafẹ́ lọ́jọ́ tòní á jẹ́ kára yín yá gágá. Ẹ̀yin tí ẹ jẹ́ ṣiṣẹ́, ó ṣeéṣe kí ẹ máa dàbí ìgbà pé ẹ nílò láti gádà àwọn owó kan, ṣùgbọ́n àwọn owó tẹ́ ti ná sẹ́yìn ó ṣeéṣe kó affect rẹ̀ lọ́jọ́ tòní. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí ló dára. Aago 3 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ márùn sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.